Ẹ ká wo ìpèdè Yorùbá yìí wò. Yorùbá ní pé ìyàwó àbúrò di mẹ́fà, ẹni ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wá ti ẹ̀gbọ́n. Ìyàwó àbúrò di mẹ́fà, ẹni ká fi sùúrù wá ti ẹ̀gbọ́n. Nígbà tí ó bá dàbí ìgbà wípé sùúrù ténìyàn ní ó ti ń pọ̀ jù, tí a ti ń rẹ́ ènìyàn jẹ. Yorùbá bọ̀ wọ́n ní pé òun rẹ́ mi jẹ mo dákẹ́, òun rẹ́ mi tà òun ò sọ̀rọ̀, ó tún wá ń rẹ́ mi dànù, dandan ni kí n yarí mọ́ ọ lọ́wọ́. Ìyàwó àbúrò di mẹ́fà, ẹni ká fi sùúrù wá ti ẹ̀gbọ́n. Ó sọ pé a máa ń lo òwe yìí nígbà tí a bá tẹ́ ènìyàn ní sùúrù. Irú ẹni bẹ́ẹ̀ ó máa ń lo irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ láì jẹ́ kí wọ́n mọ̀ wípé òun kì í ṣe ọ̀dẹ̀ rárá, wípé òun mọ ohun tí òun ṣe. Nígbà tí wọ́n pẹ̀tù sí ènìyàn, tí wọ́n ti yan ènìyàn jẹ, tí wọ́n yan ènìyàn jẹ, ohun tí ó tọ́ sí ènìyàn tí ó ti dàbí ìgbà pé ó ń bọ́ sí ẹlòmíràn lọ́wọ́, ohun tí ó yẹ kó jẹ́ àǹfààní ènìyàn, ẹlòmíì ti ń jẹ àǹfààní rẹ̀. Nígbà tí ẹrú ẹni bẹ́ẹ̀ bá wá fẹ́ yarí tàbí tó bá fẹ́ sọ̀rọ̀, tá a wá ń pẹ̀tù sí pé ní sùúrù, yóò kàn ọ́ nígbà míì, yóò sọ fún ọ wípé ìyàwó àbúrò di mẹ́fà, ẹni ká fi sùúrù wá ti ìyàwó. Títa ló yẹ ká fi agídí wá bí kì í bá ṣe ti ẹ̀gbọ́n. Láì jẹ́ ká mọ̀ wípé ohun tí òun ṣe, òun kì í ṣe ọ̀dẹ̀ rárá. Ohun tí òun ṣe, òun mọ tí òun ṣe, àti wípé nínú àkókò báyìí òun ló kàn. Akínọlá Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ní ń jẹ́ Abíóyè. Ẹ subscribe sí YouTube channel mi, Ọlámídé Ọlábàtà. A ó gbádùn ara wa dọ́gba. Bákan náà ẹ lè bá mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìléwọ́ mi 08066441608. Ẹ ṣé mo dúpẹ́. Ibi tẹ́ ti ń tọwọ́ bàpò tẹ́ ti mọ owó ṣe subscription tẹ́ fi ń wò mí, iná ò ní tán bẹ́ẹ̀ o. Èdùmàrè yóò máa bùkún fún ẹnì kọ̀ọ̀kan wa. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní àbùdíni òkun, àbùdíni tómi ọ̀sà. A ò ní nẹ́kan tán ká tó rí míì láṣẹ Èdùmàrè. Ẹ ṣé mo dúpẹ́. Èdùmàrè yóò wà pẹ̀lú gbogbo wa.